Iya Muyideen níbo lẹ wà? Níbo lẹ wà? Ara ọ̀rọ̀ leléyìí o nígbàtí lọ́jọ́ náà lọ́run nígbàtí Muyideen ń sọ̀rọ̀ sí yín gẹ́gẹ́ bí abiyamọ níbo lẹ wà níwà àkókò bí eléyìí gẹ́gẹ́ bí abiyamọ níbo lẹ wà nígbà yẹn lọ́run nígbàtí Muyideen wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ògo ni fún Kristi ní òkè ọ̀run, hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa fóun nìkan tó ṣeun ńlá. Jẹ́ kí ilé Ísírẹ́lì kó ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Jẹ́ kí ara ilé Áárónì kó ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Ẹ sọ fáwọn tí ó bẹ̀rù Olúwa pé kí wọ́n ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Èmi náà wí ní ìsìn pé Olúwa àánú ẹ dúró láéláé lórí ayé mi, lórí ìpè mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórí ìkànnì Only Jesus TV, lórí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Only Jesus TV, lórí gbogbo àwọn tó ti subscribe, àwọn tó tún máa subscribe, lórí gbogbo àwọn ènìyàn ní gbogbo àgbáyé tí wọ́n bẹ̀rù Ọlọ́run, tí wọ́n ṣèfẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run dúró láéláé, àti lórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ bákan náà tí wọ́n padà ronúpìwàdà torí Ọlọ́run fẹ́ kọ ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà, àánú ẹ̀ dúró láéláé. Ògo ni fún Kristi, hallelujah. Gbogbo olólùfẹ́ kan Only Jesus TV, ẹ káàárọ̀, yóò dára fún gbogbo bí tí ẹ bá wà pátápátá. Ọ̀rọ̀ Muyideen ni mo ti torí ẹ̀ wá ṣe fídíò yìí, nítorí Muyideen mo ṣe fídíò yìí. Àwa tí ibikíbi tá bá wà, ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká wo fídíò láti ìbẹ̀rẹ̀ títí dópin. Ẹ bá wa pe àkíyèsí àwọn ènìyàn sí fídíò náà ní àyíká yín bákan náà. Ìyẹn fídíò tí ẹ fẹ́ wò yìí, àwọn yín tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe kí ẹ lè máa gbọ́ wa, kẹ́ lè máa rí wa, àwọn ohun tí ẹ̀mí Ọlọ́run bá ń pe àkíyèsí wa sí nípa ohun tó ń lọ láyìíká àti ní agbègbè. Ẹ̀mí Ọlọ́run ò ní fi àwọn tirẹ̀ sílẹ̀. Bí ó sọ pé iye àwọn tá à ń tọwọ́ ẹ̀mí Ọlọ́run ṣamùnà wọn, iye wọn lè ń ṣe ọmọ Ọlọ́run. Ògo ni fún Kristi lókè ọ̀run, hallelujah. Muyideen, gbogbo ènìyàn súnmọ́ bí ẹ wá gbọ́. Ṣebí ní kété tí Muyideen fi ọ̀dọ̀ Àgbàlá Gabriel sílẹ̀, ní kété tó fi ọ̀dọ̀ Àgbàlá Gabriel sílẹ̀, a rí tó ṣí page, ó ṣí page. Torí tí ò bá ṣí page kò ní máa ṣe content náà lélẹ̀ tá a rí tó ń ṣe yẹn, content náà lélẹ̀ tá a rí tó ń ṣe yẹn, òun náà ti di content creator. So ó ṣí page tó wá ṣí ó yá TikTok ní o, but ó fẹ́ jẹ́ TikTok ṣá, to my best knowledge ó jọ pé TikTok ní page tí Muyideen ṣí. Now ó ṣí page tàì ṣí page lẹ́yìn ìgbà tí ó kò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Nígbà tó ṣí page yìí, àwọn fídíò tó upload tó ṣe ní yàjóyàjó tó kò lọ́dọ̀ Àgbàlá Gabriel, a rí àwọn ohun tó sọ, ara àwọn ohun tó ṣe, bóyá sọ pé Àgbàlá Gabriel fẹ́ pa òun, bóyá sọ pé ó ń bá ìyàwó òun sùn, bóyá sọ pé Àgbàlá Gabriel aládàáni kan jẹ́ ní. Ẹ̀yìn ìgbà yẹn ó tún release fídíò míì tó ń jó. Tẹ́ bá ṣàkíyèsí, Muyideen ń jó, ó ń jó. Mo ti ẹ̀wò títí tí mo kàn ṣe hà ní pé irú ijó wo leléyìí? Ṣé ijó pé ó gba òmìnira leléyìí ni, àbí ijó pé ó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Àgbàlá Gabriel ni, àbí ijó pé ó gbé ìgbésẹ̀ sí ọ̀nà ìparun, ọ̀nà tó máa ba ọjọ́ iwájú, tó máa ba ayé ẹ jẹ́, ọ̀nà tó máa da ìrìn àjò ẹrú? Ṣé ijó yẹn ló ń jó ni, àbí ijó pé ó ti jagun, ti ṣẹ́gun, ó ti kó ìkógun? Torí kò tiẹ̀ yé mi, ọ̀rọ̀ ijó yẹn ò tiẹ̀ yé mi. So lẹ́yìn ìgbà yẹn fídíò mi tuntun jáde. Ẹ̀yin tẹ́ bá current lórí social media, torí mi fẹ́ máa gbé àwọn fídíò yẹn wá, mi ò fẹ́ máa gbé àwọn fídíò yẹn wá, but gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi bọ̀ tẹ́ ẹ̀ ń wo fídíò yìí pẹ̀lú mi, ohun tí mò ń sọ náà àti yé yín, kò dìgbà tó gbé àwọn fídíò yẹn wá
láìpẹ́ yìí ló tún gbé kan pẹ̀lú arákùnrin kan mi ní dárúkọ péèjì ẹ̀ tí arákùnrin yẹn bá ń bẹ̀bẹ̀ wípé ṣàánú Muyideen, òun náà sọ̀rọ̀ fún rẹ̀, òun náà wá sọ̀rọ̀ fún rẹ̀, òun ò róúnjẹ jẹ, ebi ń pa òun rìn káàkiri, ẹ ṣàánú òun. tí ẹ náà bá ń bẹ̀bẹ̀ tó bá ń bẹ Àgbàlá Gabriel bákan náà. kò pẹ́ yìí bóyá lánàá tún ni mo tún rí fídíò míì náà tó tún ṣe ìgéènì tí ó tún gbọ́ orí afẹ́fẹ́ kan tó go viral káàkiri táwọn ènìyàn gbé tí wọ́n gbé káàkiri tí ó tún tó ń sunkún yọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ síwájú tó ń sọ̀rọ̀ sẹ́yìn. ọ̀rọ̀ ẹ̀gbọ́n ò fẹ́ yé èèyàn nítorí mi get it right. ohun tí Muyideen try láti ohun tó ń try láti àṣìfù ní fídíò yẹn kò yé mi o. message tó ń try láti pass mi ò get it clearly torí ó ń sọ̀rọ̀ síwájú ó ń sọ̀rọ̀ sẹ́yìn kò jọ bí ẹni kó ń bẹ Àgbàlá Gabriel, kò jọ bí ẹni pé excuse me, ó ń sọ̀rọ̀ síwájú ó ń sọ̀rọ̀ sẹ́yìn kò jọ bí ẹni pé ó ń bẹ Àgbàlá Gabriel, kò jọ bí ẹni pé ó fi ń sùn, kò jọ bí ẹni pé ó ń fọwọ́ sọ̀yà ìdáláre ẹ̀. so mi ò get it right. ẹkún tó ń sun gan nídìí fídíò yẹn gan kò yéèyàn. àmọ́ kankan ni mo fẹ́ sọ mẹ́sẹ̀gì tí mo ní fún ọ Muyideen. ní gbàrà tí ìṣẹ̀lẹ̀ láàrin wa àti Àgbàlá Gabriel, àwọn ènìyàn tí wọ́n ń tì ọ́ lẹ́yìn tí wọ́n wà lẹ́yìn yẹn wọ́n sọ pé ẹni tó gbọ́n jù ni ọ́, ó ti dàgbà, òun ọmọ 40 years ó lè decide, ó lè ṣe gbá, ó lè ṣàwò. kí ló wá fa ẹkún? kí ló fa mi ò rí jẹ mi ò rí mu? kí ló fa ẹpẹ ṣàánú mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel? mo mọ̀ pé nítorí Àgbàlá Gabriel mi ò jámọ́ kankan, nítorí Àgbàlá Gabriel ṣe ràn mí lọ́wọ́. kí ló wá fa gbogbo, kí ni ìdí gbogbo àròyé yìí, kí ni ìdí ọ̀rọ̀ wọ̀nyí? kí ló fà á? ṣe bí ọmọ 40 years ni ẹ́, o lè dáná rò. àwọn tó ń sọ pé o lè dáná rò wípé o ti dàgbà, o tójú bọ́, wípé o gbọ́n, o lè decide. ṣé Yorùbá sọ̀rọ̀ kan, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkan lórí Jesus TV lórí ìkànnì ẹ ti mọ̀ pé ti bá ń sọ̀rọ̀ máa fi ọ̀rọ̀ Yorùbá máa fi ń tì lẹ́yìn, bẹ́ẹ̀ sì ni máa mú wa lọ sínú Bíbélì bákan náà. ẹ wo Yorùbá sọ̀rọ̀ kan, wọ́n ní pé òkété gbàgbé ìbòsí, ó dégba alate, ó káwọ́ mọ́rí. òun lọ̀rọ̀ Muyideen. Yorùbá tún sọ̀rọ̀ bákan náà, wọ́n ní pé wọ́n ní kí ọmọdé kó má dẹ́tẹ̀, wọn ò ní sọ pé kọ́mọdé kó má dẹ́tẹ̀. tó bá ti lè dá inú gbógbé ọyẹ́ ló máa kìlọ̀ fún nítòbí kan. àwọn ọ̀rọ̀ wọ̀nyí kó máa jẹ́ tẹ̀yìn àgbà. Muyideen, ṣé kí n pè ní pé gẹ́gẹ́ bí àṣà tó wà náà yé pé carnival ṣó ti ká lójú ẹni àbí báwo? torí èrèdí àwọn performance ẹlẹ́jọ́ mẹ́ta yìí lórí àwọn fídíò tó ń rí lísìsìn kò yé èèyàn o. èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò tí get it right. bóyá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lórí ìkànnì yìí Only Jesus TV, bóyá kẹ́ bá mi comment, kẹ́ put me through ohun tí Muyideen try láti ṣe. bóyá ká lè sọ pé skit náà ló ń ṣe, èèpo náà ti bẹ̀rẹ̀ skit. because mo rántí ẹ̀yin tẹ́ bá wo fídíò mi, tẹ́ bá ń bá mi bọ̀ lórí ìkànnì Only Jesus TV, mo gbé fídíò kan níbi tí Àgbàlá Gabriel tó ti ń lọ sí ọ̀dọ̀ Mr and Mrs Adédoyin nípa ilé wọn, tí wọ́n gba ọ̀dọ̀ Ìyá Ṣẹ́gun kọjá. ó kọ́kọ́ gba ilé Ìyá Ṣẹ́gun kọjá tí wọ́n ń ṣe lọ́wọ́. lẹ́yìn ìgbà yẹn Àgbàlá Gabriel lẹ́rí mọ́ ọ̀dọ̀ Mr and Mrs Adédoyin lórí ilé wọn tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. along the line ó carry Muyideen along. ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ẹ máa bá mi comment yes nípa ẹ̀yin náà mọ fídíò yẹn, torí mi ò fẹ́ sọ pé mo gbé àwọn fídíò kankan wá ju wípé àwọn mẹ́sẹ̀gì yìí àwọn tí mo fẹ́ pè àkíyèsí wá sí, àwọn tí mo fẹ́ sọ, mo fẹ́ yẹ kẹ́ concentrate, mo fẹ́ kẹ́ máa bá mi bọ̀. ó pe Muyideen, tẹ́ bá kíyèsí, tẹ́ bá rántí, ó ní Muyideen ẹ gbọ́ gbogbo èèyàn. Muyideen sọ pé òun fẹ́ máa ṣe skit. tẹ́ bá rántí tẹ́ ń wo fídíò mi yìí ẹ bá mi comment yes pé a rántí Muyideen sọ bẹ́ẹ̀. ó ní Muyideen sọ pé òun fẹ́ máa ṣe skit. ó wá pe Muyideen pé ẹ gbọ́ ẹ jẹ́ ká ṣí page fún Muyideen, ó lóun fẹ́ máa ṣe skit. ó wá béèrè lọ́wọ́ Muyideen pé skit wo, irú báwo ló ṣe fẹ́ máa ṣe, irú skit wo ni, content wo ló fẹ́, irú content wo báwo ló ṣe máa lọ, format wo ló máa take. ó ṣà ń béèrè lọ́wọ́ Muyideen ṣà ń sọ oríṣiríṣi pé àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwàdà, comedy, bó bá ṣe ń lọ
àkọ́kọ́ ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà ni bó ṣe ń sọ fún yín o àkọ́kọ́ ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ nígbà tá a bá wá rí bí ọ̀lẹ̀ bá ṣe dùn tó látò tó wá mọ́ so ó ṣàsọ̀rọ̀ yẹn bẹ́yẹn tẹ́ bá rántí so now ṣé ká sọ yí pé skit ni Muyideen ti bẹ̀rẹ̀ sí ní ṣe ni lẹ́yìn ìgbà tó fi ọ̀dọ̀ Àgbàlá Gabriel sílẹ̀ torí tẹ́ bá rántí nínú àwọn fídíò tó ṣe nípò òpòwò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin òun àti Àgbàlá Gabriel tó gba òmìnira ẹ̀ lọ́wọ́ Àgbàlá Gabriel ó ṣe fídíò kan sọ pé òkìkí òun ò tí ì pọ̀ tó òkìkí òun ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ sí ni èyí pé tẹ́ bá sọ pé òun já láìmoore ẹ tún fi kún orúkọ òun sí ni orúkọ òun tún pọ̀ sí nìyẹn òun tuntun ní orúkọ kún orúkọ tí ẹ bá rántí náà fídíò kan tó ṣe pé òkìkí òun tún pọ̀ sí ni bẹ́yẹn now so ká sọ pé skit ló ń ṣe ni àbí báwo tó ọ̀rọ̀ Muyideen ò tiẹ̀ wá yéèyàn báyìí ó ti fi wá sí suspense báyìí ó ti fi wá sí suspense àmọ́ ó ti fi wá sí suspense àmọ́ eléyìí gangan tó ń try láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ torí ó ké gbàjarè náà lórí fídíò kan tí mo rí lánàá lórí social media pé ebi ń pa òun òun káàkiri òun ò ní ṣẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olórí supporters Àgbàlá Gabriel ẹ jọ̀ọ́ ìgbà kan òun mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ òun tẹ́lẹ̀ adáwó fóun nítorí Àgbàlá Gabriel ni wọ́n fi dáwó fóun ó ń sọ nǹkan báwọn yẹn ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó ń sọ lọ síwájú ó tún ń sọ padà wá sẹ́yìn so I get it right gan so ìwọ Muyideen tó bá dẹ̀ wo fídíò mi lọ́sàn-án Yorùbá sọ pé sàn án láàárín ajé ní mi ní pẹ́kọ́rọ́ ajénímú ní pẹ́kọ́rọ́ sàkátà pàrà báyìí là ń sí tọ́ so tí tó bá ti yí báyìí ó ti dè kàn mí lọ́sàn-án kí ni nǹkan gangan tó ń fẹ́ jẹ́ kí a mọ̀ tó bá yẹ pé orúkọ náà ló fẹ́ create tó bá yẹ pé o fẹ́ jẹ́ kí page yẹ go viral káwọn èèyàn mọ̀ o fẹ́ pull crowd o fẹ́ jẹ́ kí page yẹ kó grow tó fi ń ṣe báwọn yẹn ni already náà ìwọ náà ti ní o ti lórúkọ ìwọ náà ti di Muyideen worldwide kódà gan kó yọ Àgbàlá kò ní orúkọ ẹ̀ ń sìn láti sìn lọ ó ti di Muyideen worldwide torí kò síbi tí ọ̀rẹ́ òde kò síbi tí ọ̀rẹ́ òde mọ́ ọ̀rẹ́ ti dé everywhere ó ti kọjá Nàìjíríà àwọn tó wà ní United States wọ́n mọ̀ ẹ́ tẹ́lẹ̀ nígbà tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel gbàdúrà tó ṣe lè tó ṣe yìí náà wọ́n ń gbọ́n pẹ́ àwọn tó wà ní United States United Kingdom káàkiri gbogbo ibi tí gbogbo àwọn tó wà káàkiri United States United Kingdom wọ́n mọ̀ ẹ́ tẹ́lẹ̀ nígbà tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel gbàdúrà tó gba òmìnira náà wọ́n ń gbọ́n pẹ́ gbogbo bí social media bó ṣe ń lọ gbogbo àwọn tó lásẹ̀ sí social media gbogbo country tó lásẹ̀ sí social media gbogbo ibi tí page yẹ post yẹ tó dé so wọn o popular báyìí o ti popular so o ti claim o ti create orúkọ tó fẹ́ create bẹ́yẹn so jẹ́ ká understand yẹ kí ni nǹkan tó ń gbìyànjú tó fẹ́ jẹ́ kí àwọn ènìyàn gan mọ̀ ìgbà kan ló sọ pé àkókò ọ̀rọ̀ tí tó àkókò ọ̀rọ̀ ń bọ̀ so kò jọ bí ẹni pé tó behaviour sí ẹ ìṣesí àti ìhùwàsí rẹ téèyàn bá fẹ́ consider ńgbà mìíràn ni pé ṣé òkè yìí ṣó wà òkè ṣé òkè yìí wà òkè ṣé kò sí nǹkan tó ṣe òkè yìí ṣá tí wọ́n bá dẹ̀ tún gbọ́ rẹ̀ ńgbà míì àyàn tún wò pé lágbájá yìí ó dàbẹ̀ ni pé nǹkan tó ń sọ ó yé so ọ̀rẹ́ ó ti dàrin àjò ẹ rú máwọn ènìyàn lójú so bóyá kìí lẹ̀ sọ pé wọ́n gan fún ẹ gan ìrìn àjò tiẹ̀ gan ó ti rújú mọ́ wọ́n gan lọ́wọ́ kò tiẹ̀ yí ẹ gan mọ́ àkíyèsí mo kàn fẹ́ pè ọ́ sí Muyideen ni pé sórí àkókò ṣì wà fún ọ láti ronúpìwàdà ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé Ọlọ́run ẹ̀kọ́ ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà Bíbélì sọ wípé inú Ọlọ́run ò dùn sí ikú ènìyàn búburú Ìṣàwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19 sọ wípé nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà ká lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura pólì ti ọ̀dọ̀ Ọlọ́run wá sínú ayé yín so Muyideen gbogbo àwọn tó bá yẹ kó ti ṣàtúnṣe ìròyìn bó ti tọ́ àti bó ti yẹ àwọn ara ẹni tó ti kọsẹ̀ gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ àwọn tó bá mọ̀ pé wọ́n lè tì ẹ́ lẹ́yìn wọ́n lè lọ́wọ́ láti lè ṣe àtúnṣe àwọn tó bá yẹ kó ti ṣàtúnṣe lọ ṣe àtúnṣe níbẹ̀
kó o gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ. Àwọn tó bá yẹ kó o bẹ̀, wá àwọn tó máa pẹ̀lú ẹ, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, àwọn tẹnu wọn tọrọ láwùjọ, àgbàlagbà tán lè bá ọ bẹ̀ àwọn tó yẹ kó o bẹ̀, tí wọ́n lè bá ọ bẹ̀ àwọn tó yẹ kó o bẹ̀, kí ìgbé ayé ẹ kó lè rújú, kọ́rọ̀ ayé ẹ kó lè lójútùú. Àwọn ibi tó ti kọsẹ̀, àwọn ibi tó ti ṣẹ̀ sí, ó lè má jẹ́ Àgbàlá Gabriel nìkan. Àìmọye orí tó ṣẹ̀, àìmọye gbogbo àwọn supporters tó support yẹ, tó fi dé pé wọ́n kọ́lé fún ọ, òógùn olúkúlùkù wọn tó bá fi ṣépè fún ẹ ńkọ́. So ó ṣàṣìṣe ńlá gan Muyideen, ó ṣe àṣìṣe ńlá. Kọ́lọ́hun nínú àánú ẹ̀ kó ṣàánú fún ọ. Torí bí èmi ṣe wà yìí, àánú èèyàn ń pẹ́ ṣe mí o. Inú mi ò kì í dùn sí ìṣubú ènìyàn, inú mi ò kì í dùn sí ìbàjẹ́ ènìyàn, pé ká máa pẹ̀gàn yàn, ká máa ṣèbàjẹ́ èèyàn tàbí kéèyàn ṣubú, inú mi ò kì í dùn sí. Àánú ẹ̀ ń ṣe mí o, àánú ẹ̀ ń ṣe mí. Àdúrà ní pé kọ́lọ́run kó ṣàánú fún ẹ. Ọmọ onínàkúnà nínú Bíbélì, nígbà tóun náà ṣe àṣìṣe tó ṣe ẹsẹ̀ gbé, ìgbà tí iyì ẹ̀ ṣí, ó padà wálé, bàbá ẹ̀ gbà á. Ìbéèrè mi kàn ni pé fún gbogbo ènìyàn pátápátá tó ń wò mí ní Nàìjíríà ni àti ní ibi gbogbo lórílẹ̀‐èdè yòówù tó lè jẹ́, United States, United Kingdom, káàkiri orílẹ̀‐èdè tó lè jẹ́, tó ń wò mí, ìbéèrè mi kàn ni pé ṣé Àgbàlá Gabriel tún lè dáríjì Muyideen tàbí ṣó lè tẹ́wọ́ gba Muyideen padà? Ẹ̀wẹ́ tàbá bí mi nírú ìbéèrè yẹn, ohun tèmi kàn lè dáhùn ni pé gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí kàtìríjú Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run yé, tiwa ní láti dáríjì. Ọlọ́run fẹ́ ká dáríjì ọmọ ẹnìkejì wa, ó ní ká dáríjì ọmọ ẹnìkejì wa kí bàbá wa tó ń bẹ lọ́run náà kó lè dáríjì àwa náà. So nípa bẹ́ẹ̀, mi ò lè sọ pé Àgbàlá Gabriel ò lè dáríjì gẹ́gẹ́ bí kàtìríjú Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run yé, but bóyá ìbáṣepọ̀ tó wà láàrin wọn ló kàn máa wà limit. Ìgbáralé ni, ìgbẹ́kẹ̀lé ni, ìgbẹ́nigbọ́, ìyẹn kàn lè wà limit. So nítorí náà ńkọ́ Muyideen, gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ láti lè rí ojú rere Ọlọ́run. Àwọn tó ṣẹ̀, bó bá ṣe yẹ kó tọ́, bó bá ṣe yẹ kó rìn, àmọ́ pàtàkì jùlọ gan fún ọ, torí Bíbélì sọ pé ibi ń lépa ẹlẹ́ṣẹ̀. Ó tún sọ nípa àwọn ẹlẹ́ṣẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ la fìṣẹ́ fún, kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ronúpìwàdà. Ìgbé ayé tó ń gbé yìí, òun ló ń da ìrìn àjò ẹrú, òun ló fún Sátánì ní agbára lórí ayé ẹ. Bógun bá tilẹ̀ wà gan tó ń jà ọ́, ìgbé ayé tó ń gbé gan ti ran ogun lọ́wọ́, àrá ó ti ran bọ́ǹbù lọ́wọ́. Ìwọ gan òun fún ogun ní agbára, bóyá ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá, ogun ibi yòówù tó ti lè wá, ìwọ gan ènìyàn tí ènìyàn bá kúndùn ẹ̀ṣẹ̀, tó bá ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, ó máa ran ogun lọ́wọ́ ni. Ìwọ fún ẹ ló ran ogun ayé ẹ lọ́wọ́, ìwọ fún ẹ ló fún ogun ayé ẹ ní agbára. Kí ènìyàn fẹ́yàwó sílé kó máa lù ú, wèrè ara Gádárà ni nínú Bíbélì, wèrè ara Gádárà nínú Bíbélì, tó mú ọkọ̀ tó fi ń ya rẹ̀ tí ẹ̀jẹ̀ ń jáde. So gẹ́gẹ́ bí Kristẹni, ènìyàn ò ní ẹ̀tọ́ láti gbé ọwọ́ sókè kó na ìyàwó rẹ̀, ìyàwó tó fẹ́, ìyàwó ẹnìkejì egungun ìhà ẹ, kó máa nà á. Ìyẹn gan ìbínú Ọlọ́run ni lọ́tọ̀. So wàá lọ wá ojú Ọlọ́run, wàá bẹ Ọlọ́run kọ́lọ́run kó ṣàánú fún ọ, kó dáríjì ọ. Wàá tún lọ wá ojú àwọn tó ti ṣẹ̀. Tí o bá fẹ́ gbé ìgbé ayé ìmúpadàbọ̀sípò, tó bá fẹ́ gbé ìgbé ayé tó yẹ, tó bá fẹ́ parí ìrìn àjò ayé ẹ sínú àbámọ̀, èmi gbà ẹ́ lámọ̀ràn ní o,
mi ò threaten ẹ o, mò ń gbẹ̀ ẹ́ lámọ̀ràn ní Muyideen. Ìfẹ́ tí mo ní sí ọ ló jẹ́ kí n máa sọ eléyìí fún ọ, ló jẹ́ kí n máa sọ eléyìí fún ọ. Jáwọ́ nínú ẹ̀ṣẹ̀. Ìgbé ayé tẹ́tẹ́ títa ó máa ń sọ ẹni dẹdun arìnlẹ̀ ni, títí tó máa fi sọ ẹ̀dẹ̀ àrùn ogún pátápátá. Jáwọ́ nínú tẹ́tẹ́ títa, ronúpìwàdà. Jáwọ́ nínú ọtí mímu tó bá ń mutí, ronúpìwàdà. Jáwọ́ nínú ìjà, ìbínú, inú fùfù, èpè ṣíṣẹ́. Wọ́n ní gbogbo kọ́sọ́mà ló ti lùsù tán nípa nǹkan tí ò tó nǹkan. Kò sẹ́ni tó hùwà tó dá sí nínú chọ́ọ̀chì. Ìwọ nìkan o lè dáyé gbé, o lè dáyé ṣe. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Jẹ́ ọmọlúàbí. So ìrònúpìwàdà, yọ̀ǹda yí ẹ fún Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run fún ọ ní ọkàn tuntun. Jẹ́ kí Kristi wọnú ayé ẹ. Jẹ́ kí ògbólógbò ọkùnrin fi ayé ẹ sílẹ̀. Mo gbà ọ́ lámọ̀ràn ni o. Then ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ gbogbo ẹni tó ń kọ́mẹ́ǹtì sí any page tí Muyideen bá wà. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ní ti Ọlọ́run. Mi ò forúkọ Kristi bẹ̀ yín, mo fi Ọlọ́run tó dá gbogbo wa mo fi bẹ̀ yín. Ẹ má ṣépè fún Muyideen. Ẹ má ṣépè fún. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún, ẹ má ṣépè fún. Lórí péjì mi ẹ jọ̀ọ́ ẹ má ṣépè fún Muyideen. Ní other platform tó bá wà tán bá ti ń gbé fídíò Muyideen, ẹ jọ̀ọ́ ẹ má ṣépè fún. Eléyìí tó wà nínú ayé ẹ̀ gan, tó ń jà gan tó lọ́tọ̀. Yorùbá sọ pé àwọ̀ òkú kà nílẹ̀ atánpá, ìka di méjì. Ẹ má ṣépè fún. Ẹlòmíì eyín òkè ló ní, ẹlòmíì asọ̀rọ̀ ṣẹ́ ni. Ẹ má ṣépè fún. Ẹ jẹ́ kàánú ẹ̀ ṣe yín. Ó ṣìwàwù ni o, ó ṣẹ̀ṣẹ̀ gbé ni o, ó kọsẹ̀ ni. Ẹ̀yin ẹ fi sílẹ̀, ó kò wọ́n kú Ọlọ́run. Bí ó ṣe máa bọ́ nínú ogun ní kẹtùbà wá, ẹ má tún fi kún. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ni, ẹ má ṣépè fún. Dípò bẹ́ẹ̀ ẹ ṣàdúrà fún, ẹ súre fún. Kó ràánú gbà, kó rójú rere, kó bọ́ nínú ogun. Ní kúkúrú bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kí n dúró níbẹ̀ yẹn á ti yé gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi báyìí. Torí mi fẹ́ yẹ kí fídíò yìí kó gùn jù. Kí n tó parí fídíò yìí, kó tó di pé mo parí fídíò yìí, Ìyá Muyideen níbo lẹ wà? Níbo lẹ wà? Ara ọ̀rọ̀ lélẹ́yìí o, lọ́jọ́ náà lọ́rùn nígbàtí Muyideen ń sọ̀rọ̀ sí yín. Gẹ́gẹ́ bí abiyamọ, níbo lẹ wà níwà àkókò bí eléyìí? Gẹ́gẹ́ bí abiyamọ, níbo lẹ wà nígbà yẹn lọ́rùn nígbàtí Muyideen wà lẹ́gbẹ̀ẹ́ títì tí ò jọ èèyàn, tí ò jọ nǹkan míì ká má gbọ́dọ̀ sọ. Lẹ́gbẹ̀ẹ́ títì tí Àgbàlá Gabriel tó rí, tó gbé sáyé, tó gba ẹ̀wọ̀n lọ́wọ́ táyé ẹ̀ nítumọ̀. Ẹ fojú hàn. Nísìnyí ó wá tún ní ìpèníjà báyìí. Níbo lẹ wà? Ìgbésẹ̀ wo lẹ ń gbé lórí ọ̀rọ̀ Muyideen? Gẹ́gẹ́ bí abiyamọ, níbo lẹ wà? Ìyá Muyideen, gbogbo àkókò tó fi dá fún Muyideen, tó fi wà lé abẹ́ Àgbàlá Gabriel, nínú Àgbàlá Gabriel, ṣé ìgbé ayé ẹ̀ ṣé kò fi mọ̀ yín ni? Ṣé kò tọ́jú yín ni? Torí kò tiẹ̀ yé èèyàn gan. Ṣé ṣì wà láyé? Tẹ́ bá yìí wà láyé, Ìyá Muyideen, kí ni ipa wo lẹ̀ ń kó gẹ́gẹ́ bí abiyamọ? Ṣé lẹ́yìn ìgbéyàwó Muyideen, ṣé kò sí ìbáṣepọ̀ kankan mọ́ láàrin ẹ̀yin àti Muyideen ni? Lẹ́yìn ìgbéyàwó Muyideen, ṣé kò sí ìbáṣepọ̀ kankan mọ́ láàrin ẹ̀yin àti Muyideen ni? Níbo lẹ wà gẹ́gẹ́ bí abiyamọ? Tẹ́ fi ń wo Muyideen ní ìran báyìí. Ṣé gẹ́gẹ́ bí abiyamọ tó yẹ kẹ́ gbé ìgbésẹ̀ àdúrà àwẹ̀ lórí Muyideen, kó yé máa ṣe wọ́n tó ń ṣe yìí, kí yí ẹ ṣí, kó mọ ìyàtọ̀ láàrin rere àti búburú, kí yí ẹ ṣí, kó mọ ohun tó tọ́, kó mọ ohun tí ò tọ́. Níbo lẹ wà, Ìyá Muyideen? Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín dàbí ọwọ́ epo láyé ń bá ní ńlá, ayé kì í bá ní látẹ̀jẹ̀. Gẹ́gẹ́ bí ìyá, gẹ́gẹ́ bí abiyamọ tó dẹ̀jẹ̀ lé Muyideen lórí, kò yẹ kó jẹ́ pé ìgbà tí ó dùn fún Muyideen nígbà tó ṣì wà lọ́dọ̀ Àgbàlá Gabriel nìkan
ló máa mọ àkókò yìí gangan ẹ fojú hàn níbo lẹ́wà ìgbésẹ̀ wo lẹ ń gbé lórí ọ̀rọ̀ Muyideen ẹ jáde sọ̀rọ̀ ẹ èmi ò ní kẹ́ jáde wá sí ìta gbangba sójú táyé o but tí ẹ bá ń gbọ́ mi ẹ gbé ìgbésẹ̀ lórí Muyideen tó bá rọrùn fún yín láti jáde sójú táyé láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé gẹ́gẹ́ bí abiyamọ ni mí o nǹkan báyìí ìgbésẹ̀ báyìí mò ń gbé ìsókè tí ò bá rọrùn fún yín láti wá sójú táyé bọ̀ gẹ́gẹ́ bí abiyamọ èmi kàn ń sọ fún yín mò ń gbà yín lámọ̀ràn mò ń ṣí yín níyè ẹ má dákẹ́ ní lórí ọ̀rọ̀ Muyideen ẹ gbé ìgbésẹ̀ tó bá tọ́ tó bá yẹ ẹ gbàdúrà ẹ gbàwẹ̀ lórí ẹ̀ ẹ gbàwẹ̀ ẹ rí Muyideen ẹ jọ sọ àsọyé papọ̀ ìgbésẹ̀ tẹ bá máa jọ gbé tí ọ̀rọ̀ ayé ẹ̀ máa fi padà bọ̀ sípò tó máa fi padà bọ̀ sípò ẹ jọ foríkorí ẹ jọ reason together ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run ọ̀rọ̀ Muyideen ẹ má fi sọ̀sù ẹ má fi para ní o lóòótọ́ oríṣiríṣi mẹ́sẹ̀jì lẹ ti máa gbà o oríṣiríṣi mẹ́sẹ̀jì lẹ ti máa gbọ́ gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run èmi ò ní kẹ́ ṣe ohun tí ẹ̀mí Ọlọ́run bá ní kẹ́ ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí Kristẹni a ti dè wá sínú ìdè wípé a gbọ́dọ̀ dáríjì sọ ìgbẹ̀yẹn lèmi fẹ́ pè àkíyèsí yín sí lẹ́ẹ̀mí dáríjì ìdáríjì Muyideen àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé tí ò ní lòdì sí ìfẹ́ Ọlọ́run lórí Muyideen ẹ má ti torí ohun tí Muyideen ṣe kí ẹ dìjú sí àwọn ìgbésẹ̀ yẹn kí ẹ kọ àwọn ìgbésẹ̀ yẹn sílẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ gbé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ ẹnì má gbé ìgbésẹ̀ tó tako ìfẹ́ Ọlọ́run. kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV ẹ ṣé gbogbo ẹ̀dá ìjọwọ́ fídíò ìpátápátá títí dìgbà mìíràn tá a tún máa mú tuntun wá fún wa kí a ní ọjọ́ rere àlàáfíà ní fún yín.